torí pé mo gbọ́rọ̀ kan lẹ́nu Dr. Sharaf mo dìídì lọ́wọ́ fídíò yẹn, fídíò tẹ́yìn ń sọ̀rọ̀ tẹ́ kan hàn pákàn yẹn lọ́rin yìí nísìn, fídíò tó lé 2 hours ni tó pé tẹ́ bá lọ wò gan nǹkan tá la ilaha illallah, nǹkan tí a nídìí láwùjọ ìsìláàmù wàláì kìí sí Dr. Sharaf nìkan ló yẹ kí wọ́n máa pèpè sí irú tí wọ́n pèpè sí wọn, irú nǹkan tí wọ́n ń ṣe l'Ógbómọ̀ṣọ́ Ìlọrin gẹ́gẹ́ ló ti ẹ kórin lẹ̀, kìí ṣe irú táwọn ọmọ yín gbọ̀n dí òsì lórí stéèjì yẹn nǹkan ló yẹ kẹ́yìn máa ṣe lọ́jọ́ kejì àbọ́jọ́ kẹta ọdún àbọ́jọ́ ọdún gẹ́gẹ́ lẹ́sẹ̀ ìntọ́ ẹ̀kẹ́yìn tó yẹ pé lóòótọ́ tó yẹ pé nílùú yẹn jìnnà síná tó sì súnmọ́ àlìjánnà yìí tí Dr. Sharaf ń ṣe l'Ógbómọ̀ṣọ́ lọ́jọ́ kejì ọdún Ìlọrin lọ́dọ̀ ilé wọn ti máa ṣe, Ìlọrin lọ́dọ̀ ilé wọn ti máa ṣe pé à níta fẹ́ máa ṣe kéde pẹ́ lọ́ máa kọ́pì àwọn ojúde ọba níjẹ̀bú, ìlú yín gẹ́gẹ́ lé wọn ti máa gbérú ètò náà kalẹ̀ pé lọ́jọ́ kejì ọdún ó jẹ́ táwọn kan bẹ tí láwọn ń pera àwọn lógo Ìlọrin tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ báyìí wọ́n ti fò jáde, kò dẹ̀ sọ̀rọ̀ kankan tí wọ́n torí ẹ̀ fò jáde rí tí wọ́n sórí rẹ̀ bọ̀ ń bẹ̀, gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá jáde nítorí ẹ̀ pátá bí kan pàdé ìsọnù lójú ọ̀nà bí kan pàdé insult lójú ọ̀nà, kò sọ ẹ mọ́rọ̀ kan jáde táwọn ògo Ìlọrin dá sí tán yanjú ẹ̀ lérí kí ló fà tí ọ̀rọ̀ tí wọ́n bá dá sọ̀rọ̀ tí èfi yanjú ni pé àti lọ́dọ̀ olórí wọn ò kanlẹ̀, kò tí ìsìláàmù gbádùn lára rẹ̀ nínú gbogbo wọn, gbogbo àwọn ògo Ìlọrin ìsọ àwọn tí wọ́n ò jẹ́ ìwọ̀n àwọn tí wọ́n ń claim ògo Ìlọrin of recent yìí ẹ̀sùn kẹ̀kẹ́ tí wọ́n dá sí láìjọ tí wọ́n ti láwọn gboyè láwọn tí wọ́n so láwọn tí yóò yẹ yín ní ìsìngbà tí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ náà ìfẹ́ kọ́kọ́ ọmọ ìmígẹ́ wo táìmù ń bí bá ti wọ́n bí 30 minutes mo ti parí nù ẹ gbòye pé kéde pé mo ń defend Dr. Sharaf Dr. Sharaf dẹ̀ tánìsì méjì ìlú kankan tẹ́ bá lọ wo fídíò yẹn so ló jẹ́ pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ bá jẹ́ mùsùlùmí gidi ànábì ṣe kí ni ó kì wá ń lọ gan ó sì fẹ́ yà Kùránì kì wá ń lọ bẹ́ẹ̀ bá gbọ́ nǹkan kan abẹ́ rí nǹkan kan ẹ padà sí di ìpìlẹ̀ nǹkan ní kẹ́ ẹ lọ la ilaha illallah ẹ lọ ṣèwádìí nǹkan náà torí pé tẹ́ ẹ bá lọ ṣèwádìí rẹ̀ fatusbihu ala ma fa'altum nadimin àbámọ̀ àtàyé ń bẹ àbámọ̀ àtàlìkíámọ̀ ń bẹ kó máa lọ jẹ́ pé sàbámọ̀ àtàyé ẹ wà dálìkíámọ̀ wà níyé Rabbi rji'un ọlọ́run dákun dá mi padà ayé la'alli a'malu salihan bóyá ti ẹ̀rí sẹ́ẹ̀rí sọlọ́run nìkan là kò ṣe ṣe mọ́ o irú ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí nínú tó wáyé ní lọ́jọ́ kejì ọdún yìí tí Dr. Sharaf sì ń ṣe bẹ́ẹ̀ tí èsè pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mo tọdún tó lọ mo ti dún ta àbí tọdún tó lọ kọ́ ni tí wọ́n sọ pé màmá ẹ̀ mọ́ ká tí mo dẹ̀ jáde níjọ́ kejì mo ní dókítà ẹ̀dá kúngbà tí ráwọn tí ò mọ́ ká ẹ̀ bá ní dá sẹ́ńtà kan lẹ̀ fún wọn ní o ọlọ́run ti ní wọ́n sáàmù sí yín lọ́wọ́ nù àwọn nǹkan yìí ìlú yìí gẹ́gẹ́ ló yẹ ká ti máa rírú ẹ̀ kì í sọ̀rọ̀ yín ló yẹ ká ti máa bá àwọn tó bá fẹ́ fọmọ olówó ọ̀sà sí ni ẹ̀yin ò polongo ìsìláàmù polongo ìsìláàmù àtúnwárẹ́ nìkan tọ́lọ́run tún ló ń sábà bíi pé kí ìsìláàmù tún lè máa tanná ẹ̀tún wá ń jáde ètì lórí pé lórí kíni gbogbo àwọn tèmi rí tí wọ́n jẹ́ lórí ọ̀rọ̀ yìí látàná o nínú àwọn àfáà tí wọ́n sì jẹ́ lọrin o wọn ò tí ì sọ dáadáa wọn à sọ dáadáa rárá kódà tó fi máa àfáà kan jáde ní Ọ̀yọ́ táwọn náà kọ right up àwọn kọ́ bí gbà yí pé ní in tí wọ́n sọ yí pé ní ìṣẹ̀lẹ̀ ń lo àwọn ọ̀ṣẹ̀lẹ̀ ń bẹ̀ ní ṣé Ọ̀yọ́ sọ́ba Aláàfin Ọ̀yọ́ tó kú ò ṣé ìbọn Ṣàngó ni fún gẹ́gẹ́ kéèkìrá rẹ̀ fún gẹ́gẹ́ Ṣàngó ni so kí ni láti ń bẹ̀ tó ń kálukú ẹwà dó lórí ubùlùwátọ́ ní minal imani ṣé ubùlùwátọ́ ní minal imani sọ́jẹ́ hadith annabi ni sáàdìsì annabi ní ubùlùwátọ́ ní minal imani ni kìí ṣe hadith náà annabi fẹ́ jáde Mákà oníwọ̀lú mi ó ní mo fẹ́ràn rẹ o ó ní ìbá ti pa àwọn àjọ mi bá àwọn ní akhrajuni mink tí ìbá ti pa àwọn ní wọ́n ṣokùnfà tí ó mú mi fẹ́ jáde kú ònú rẹ̀ ìbá ti jáde nígbà náà sì ni Mákà ò tí ì di ìlú mímọ́ ìbẹ́ ẹ̀kọ́ ni dókítà dẹ̀ sọ nínú fídíò yẹn tẹ́ bá lọ wo ìbẹ̀rẹ̀ fídíò yẹn wọ́n sọ ń bẹ̀ ìgbà kadhalika kuntum min qabl tọ́lọ̀ nǹkan sọ fún ara Mákà famanna Allahu alaykum nígbà tí dókítà tó fẹ́ dára Sókótó kan lóhùn dókítà ní kíni kò sí ìlú tí ò sí gbogbo orú àwọn nǹkan yìí àwọn yẹn wọ́n ń sàbòsí pé dókítà wọ́n ba ìlú òǹlù jẹ́ wọ́n ṣe kíní kan wallahi tẹ́ bá lọ wo fídíò yẹn ó yẹ kí n tiẹ̀ lè rí fídíò yẹn gan bí ẹjẹ̀ òbí àwọn lè rí bí tẹ́ bá lọ wo fídíò yẹn in tí dókítà fi tírìtì ìlú wọn tó j'Ògbómọ̀ṣọ́ gangan táìmù tí wọ́n fi tírìtì ìlú wọn tó j'Ògbómọ̀ṣọ́ in lọ́pọ̀ jù nínú fídíò yẹn tẹ́ bá ní sàbòsí ẹ bá lè lọ wò ẹjẹ̀ òbí àwọn lè rí bí ó dà pé ọmọ Ògbómọ̀ṣọ́ ni ẹ̀dá kọjá farabalẹ̀ wo àfáì kọ́kọ́ ẹjá wo àfáì wo in tó jẹ́ lọ screenshot ẹ̀ pẹ̀lú kíní ẹ̀rí ẹbá rí kọ́ ọdún 2025 ní latest òun kálukú náà lè lọ padà wo lórí wọ́n gbé sórí YouTube so in tó jẹ́ final part ẹlòmíì lè má ti rí ẹ máa wà fáyò Ògbómọ̀ṣọ́ nù o
Òkè Ìbàdàn. Nílẹ̀ yìí. Ṣàngó. Ifá. Ṣéfánà Onọ́sà. Ọ̀run mélà. Ọ̀dàrúkọ Sápópó. Lẹ́yìn náà kúrò mẹ́ta. Lẹ́yìn ọ̀tọ̀kùnmá. ẹ wo ọ̀rọ̀ yìí dókítà yìí mo bẹ̀ lọ́run nínú àánú rẹ̀ kọjọ́ kọ́mọ̀ fi kú tó yáwó pa Dr. Sharaf abẹ́lọ́run kọjọ́ kọjẹ́ mi wógùn lórí dáadáa sẹ́rí Allahu Akbar sẹ́rí gbà tí dókítà tí mi náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gbọ́rọ̀ dókítà láwọn ìgbà táwọn náà ṣẹ̀ṣẹ̀ dé sí Nàìjíríà a mọ̀ wò yí pé ọ̀rọ̀ ṣe lele tó báyìí ìlú yóò gbà báyìí àmọ́ gbà tá a padà ṣàkíyèsí pé in tó dáa jù gan nílùú yìí táwọn kan bá mú tiwọn dẹ̀ àfi ká ráwọn tí wọ́n mọ̀ mú tiwọn lé o a gbọ́dọ̀ ráwọn tí wọ́n mú tiwọn lé o a ní ìdírú dókítà o kódà ní ìdíwọn jùlọ ẹyọkẹyìn wọn lọ a ní ìdíwọn jùlọ ẹyọkẹyìn lọ wallahi a ní ìdíwọn pọ̀ gan ni wallahi ṣùgbọ́n àwọn tẹ́lẹ̀ ń sọ pé kódà mo gbọ́ lẹ́nu ìkan bóyá ìfẹ́ ṣe ó kọ gbé síra wọn bóyá àfáà àtẹ̀kọ́ yìí náà ni àbí kan tí ń sọ yí pé ní kọ̀mẹ́díà ni Dr. Sharaf wallahi bọ́lọ̀ bá fún ọ nírú wọn kan inú ọmọ rẹ̀ yàtọ̀ sáwọn ọmọ tó kàn kọ́ lórin tí kàn kọrin òsíkì dance kọrin kí orin náà lè ń kọ́ àwọn ọmọ ẹ máa kọ́ àwọn ọmọ lárúdù ẹ máa kọ́ wọn ní bàlágà kẹ máa kọ́ wọn ní nǹkan kan gbogbo tẹ́ ń kọ́ wọn náà nìyẹn tí wọ́n fi lọ join RMQK náà ẹ sórí ire kan tí wọ́n gbé wà náà orin náà lè ń kọ́ wọn tẹ́ bá dóde kan bí wọ́n ṣe kìyàn tẹ́nìkan bá kọ tíra kan bí wọ́n ṣe kì í tẹ́nìkan bá ṣe kíní ká discourage àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lórí eléyìí o àmọ́ tó jẹ́ asulu táwọn ọmọ kọ̀ọ̀kọ́ fi lè máa kílèmù yí pé èmi náà wà nú ẹni tó jogún àwọn ànábì Ọlọ́run wallahi ilmu tawhid ìmọ̀ Ọlọ́run lọ́kan ni kìí ṣe ìmọ̀ à ń kọrin àrùdù kí wallahi kéèyàn wá máa fi àtòrú àtọ̀sán kéèyàn máa ṣe dáwà mọ owó prógámù ọkọ̀ láàárọ̀ yìí ẹyinjú wọn pẹ̀lú kí wọ́n lo gíláàsì ẹyinjú yẹn ti pọ́n tí ń túmọ̀ sí wípé kò àsìkò kíkà tíà àsìkò káwọn ọmọ gba kí àsìkò gbọ́ àwọn nǹkan yẹn kò jẹ́ kí bàbá ní ààyè gẹ́gẹ́ fúnra wọn mọ́ ẹwà dúró gbìyànjú yẹn kẹ́nìkan wọn máa sọ wípé ní content creator ni wọ́n comedian ni wọ́n kí wọ́n lápẹ̀yìn tó yẹ pé tẹ bá ń lọ wá sí gorodóòmù lẹ́mọdé orí kí lápẹ̀yìn ọ̀tọ̀ ní tẹ́ fi yarun gbà ọ̀tọ̀ ní tẹ́ máa fi lo kírímù ọ̀tọ̀ ní tẹ́ máa fi pọwọ́ ọ̀tọ̀ ní tẹ́ fi pa bẹ́ ọ̀tọ̀ ní tẹ́ fi pa bíyá ọ̀tọ̀ ní tẹ́ fi pa gbogbo kìíní kankan ẹ máa la ilaha illallah ẹ máa ṣe mọ́ra fún òsìkí ẹ dòdú agbo náà ẹ máa nàka á ti rápa pé ẹ ti bóra ọ̀tọ̀ ní tẹ́ fi ṣe gbogbo àwọn yóò ọ̀pọ̀ ní tẹ́ fi ṣe yún àwọn aláwọn tó yẹ pé wo ní táìmù kankan wọ́n mọ̀ lọ sàn ni wọ́n jókòó owó kẹ̀kẹ́ ó dànù fídíò yẹn wọn nìkan tó sọ pé wọ́n sọ̀rọ̀ nípa ipẹ́ ẹni tí ń rọ́wà sí ókè ṣé wọ́n bú ẹnì kankan ṣé wọ́n sọ̀rọ̀ sí ẹni tí táwọn afá bá ń rọ́wà sí fún ni wọ́n sọ̀rọ̀ wọ́n láwọn ń tà wọn àwọn ọ̀láìkì ẹ̀ personal issue nìyẹn ìyẹn ò ń ṣe issue kẹ̀kẹ́ náà ẹ tún mú yòó náà ẹ tún fi hàn abúzi wọn pé ẹyin wàláhì in tí ń ṣe yín pọ̀ ẹ̀yin àfà lọ́rin àtẹ̀yìn tẹ́ kú ń bẹ̀ tẹ́ lọ sí èkó nù yín wàláhì in tí ń ṣe yín pọ̀ wàláhì ẹ̀ẹ́dẹ̀ fìlà bíi gorodóòmù kan tó yẹ pé yọmọ pé sófìlà orí nǹkan la fẹ́ wò ni àbẹ̀wò fáàrí ti pọ̀ ju tẹ́ fẹ́ dìlífà lọ bẹ́ẹ̀ bá dọ̀hún náà ọ̀tọ̀ ẹ̀ máa dùn náà ní kété pé láǹfààní kẹ̀kẹ́ tára yóò ṣe lára yín ṣèbínú yín náà ni ó dòde tí ó máa sọ yí pé àwọn nígbà táwọn bíi ádámọ̀ bímọ apààyàn ní gbogbo ọmọ tó bí apààyàn gbogbo àwọn yóò tún jáde níjọ́ kejì yóò tún lóhun òwì bẹ́ẹ̀ mọ̀tọ́ ní tóun sọ inú yín náà lọ jáde tó sọ yí pé kò sí láì finú káwọn máa gbé pèsè káwọn máa gbé kùrùbánù nígbà tó yóò tún jáde padà ó tún ní ọ̀tọ̀ ní tóun sọ ẹ̀yin èèlò làákẹ́kẹ́ tó jáde wá sọ̀rọ̀ àwọn ará wọn tó ṣe yí pé fúnra Ọlọ́run in control life wọn pẹ̀lú pé Ọlọ́run ní wattaqullaha wa yu'allimukumullah ẹ̀yin ẹ ti bẹ̀rù mi ẹ páyà mi kọ̀kọ́ dókítọ̀ ọba àlékí ọlá ń jẹ́wọ́ rẹ̀ ń gbangba Ọlọ́run mo bẹ̀ ọ́ gbogbo ọmọ tí ó bá jáde lára mi ọkùnrin ni wọ́n ni obìnrin ni wọ́n ni bó ṣe fi mọ̀ta dókítọ̀ lára bó ṣe fi mọ̀ta wọn lọ́rẹ pẹ̀lú ìsojú abẹ́ǹkò pẹ̀lú lákin pẹ̀lú ìsìnkọ́mọ̀ ìdúró tán ọlọ́dàkùn máa fi ta gbogbo àwọn ọmọ mi máa fi pa wọn lọ́rẹ o máa fi ta wọn lọ́rẹ so nítorí àsìkò gbogbo Ìlọrin tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ ẹ wo fídíò tí mo ń play lọ lókè nísìn gbogbo tí dókítà béèrè ń bẹ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ gbogbo ẹ̀ pátá. ẹ má sọ fún ọ ó ti sọ àná ikún sí wọn ń bọ ikún yà ẹyẹ màmá bọ ẹyọkọ sípò wọn wà láàpù gbájú ẹgbẹ́ ẹ̀bùn kan ọ̀nà tá a lè gbà ẹfun ọ̀nà tá a lè gbà láti fi yanjú ẹ̀ ẹfun ní ìsọ̀rọ̀. nínú ọ̀nà tí a lè gbà láti fi yanjú rẹ̀. so
mo play eyín kẹ́ lè bá a mọ̀ kódà ìkan tún bẹ́ ń bì ìkan tún bẹ́ ń bì ẹ máa wo àwọn ìyá yìí ẹ máa play tàwọn ìyá yìí ìwà ṣe kíni o ìwà já mi ń bẹ̀ kó tó di pé ìwà farabalẹ̀ wá sọ̀rọ̀ ìyàn jà. torí pé eégún náà máa wá sókè lẹ́ni lọ́dọ̀ eégún. ẹ̀gbọ́n mọ̀sán náà ni o. ọ̀dà kò burú kò burú. naam wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. orúkọ yín àti ilé. kí ni wọ́n máa ń ṣe nílé ìkóró yín. Ògbómọ̀ṣọ́ ni gbogbo tí wọ́n sọ yìí o. kóró wọ́n tún ṣe dọ̀la. àpẹẹsẹ̀ fọlẹ́ yín wọ́n bẹ̀rẹ̀ sálà afẹ́ ilé yìí ń ṣe jàrí gbogbo èyí wọ́n fẹ́ náà. ṣé alẹ́ ẹ̀rọ ìyá tó ní pẹ́ mẹ́sì afẹ́ ilé yìí wọ́n sọ pé ẹ máa bọ́ ń ta gbangba ṣé ta gbangba kọ́ wájú ṣe láì sílẹ̀ lọ́rọ́ lásán. Mama taki ule ani ẹkún ẹlẹ́bùn wa alhamdulillah alhamdulillah. ẹgbẹ́ mi dáwọn mú. orúkọ aleykum salaam tula barakatu. orúkọ mi Fatima Abdulaziz ilé ìjagun mọ́sífà bọ́láńtà. nílé ìjagun mẹ́sìfà bọ́láńtà kí ni tẹ́yìn mọ́ta máa ṣe mẹ́tọ́ tako Islam. wọ́n ń gbé gún bẹ́ẹ̀. so ó ti di kọ́ńtà gbọ́n báyìí kò sí lé. à ń gbìyànjú. ẹ̀ ń gbìyànjú tó lẹ́tọ̀ọ́ á lé. gbogbo àwọn ìyàwó kí má bàa dá yín dó torí mo pé tá a bá ń pè rẹ lọ ájọmọ gbádùn rẹ lọ bẹ́ẹ̀ náà ni alhamdulillah àmọ́ kí má bàa dá yín dó torí àwọ tó palẹ̀ mọ́ fún kótóbà jùmọ̀ àìmọye mínítì náà fi wá ṣèyún lọ báwọn àìmọye mínítì náà fi ṣe tó jẹ mọ́ ti ìlú wọn tó jókòó mọ́sọ̀ wọ́n pẹ́ ń bẹ̀ dáadáa tí wọ́n fi ń béèrè ẹ̀ríkẹ́ mọ́ ń sọ̀rọ̀ kí wọ́n lọ yí pé mọ́ á sọ ọmọ Jabal Ànábì wa ní innaka sata'ti qawman ahla kitabin ọdọdọ àwọn àjọ kan inú àwọn tá a fún tírà ni wọn o fa idha ji'tahum tó bá ti wá dọdọ wọn fad'uhum in tó kọ́kọ́ pè wọ́n sí ni pé pè wọ́n ila an yashhadu an la ilaha illallah tawhid no ẹ wá wọn kan o tawhid ni yẹn o in tó pè wọ́n sí Ànábì lọ rán Mu'azi lọ sí Yaman yẹn o Yaman yẹn dẹ̀ ní kèé ṣe ara Madina o Yaman yẹn ó jìnà o ó wá ní Mu'azi ó lọ bí wọ́n ṣe máa ń ṣe ń gbà lójú ayé Ànábì no yóò ràn wọn jáde mọ́tò Jabal sì ń jẹ́ afqahu hadhihi al-umma Ànábì wa ní tó bá wá dọ̀hún pé wọ́n sì bí shahadatu an la ilaha illallah pé kí wọ́n jẹ́rìí pé kò sí ọba kan àfi Allah wa anna Muhammadan rasulullah kẹ́sì gbà bẹ́ẹ̀ pé Ànábì Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni gbogbo tí Dr. Sarafu ń ṣe ọjọ́ kejì ọdún iṣẹ́ Ànábì Muhammad tí ó bá yé yín ẹ̀rí pọ̀ lórí ẹ̀ àmọ́ mo kàn wá fẹ́ lè ṣe short clarification nítorí pé táìmù ọjọ́ Jímọ̀ máa ń máa fún gan àmọ́ tó bá di ọjọ́ tá a máa ń lò gangan a lè fàǹfààní nílẹ̀ fáwọn tí wọ́n fẹ́ pè wọlé ká pè wọlé táwọn yóò fi mọ̀ yí pé ẹ gbàgbé o in tí Dr. Sarafu ń ṣe lọ́wọ́lọ́wọ́ ńlẹ̀ Yorùbá yìí Ìlọrin tí wọ́n ń pè nílùú àwọn àfáà tí wọ́n bá dákọ̀ ara wọn tí wọ́n máa ṣe ṣéwù iṣẹ́ tó yẹ kí gbogbo wọn gbé dání bẹ̀ èmi dẹ̀ ń sọ categorically gbogbo inú ilé táwọn àgbàlagbà àtàná ti ń ṣàdúrà pé kọ́lọ́n bá ní rẹ bídíà ṣètánì ńlẹ̀ kó bá ní gbé súnà nẹ́bì ga tọ́lọ́wọ̀n bá yọ ọmọ wọn kankan tí ń ṣe súnà ń bẹ̀ lónìí àdúrà bàbá yẹn ọgbà wallahi gbogbo inú ilé mo tún sọ gbogbo inú ilé tí wọ́n ń ṣerú àdúrà yìí lánàá tá a bá tí gbogbo wa yìí bá sàn pé ẹni tí wo 40 years lọ́ọ̀kan lè sọ méke mọ́ tírú wa yìí náà bá tá a sì gba bẹ́ẹ̀ pé gbogbo wọn ṣe máa ń ṣàdúrà náà nu kọ́lọ̀ bá ní rẹ bídíà ṣètánì ńlẹ̀ bá ní gbé súnà nẹ́bì ga bá ní paná adébọ̀rẹ́ gbogbo ẹ̀ wọ́n mọ̀ káwọn àdúrà yẹn kalẹ̀ ṣèbí náà ló bí wàjámù rọ̀súlù láyì láyàtà sáásù tẹ̀ pé sáwọn ìyá lẹ́nu sí àmọ́ túmọ̀ rẹ̀ ni ṣèbí wàjámù rọ̀súlì láyì láyàtà ṣáàfù ìjọ ànábì sallallahu alaihi wasallam ṣèbí islam wọn ń pè bẹ́ẹ̀ láyàtà ṣáàfù pé kọ́lọ̀ kọjọ kọ́mọ̀jọ di fífọ́nká iṣẹ́ tí dókítà gbé dá nínú pé mùsùlùmí ò lè padà ṣọ̀kan innamal mu'minuna ikhwa tí islam bá ti jọba ní ìlú kan ẹnì kò ní máa dénú ìlú kẹsì wá máa béèrè pé kílẹ̀ yín ṣe ń bí mùsùlùmí jọ ní wábàwọn àjọ pàdé papọ̀ àwọn àfáàrí tí wọ́n fi òká lu àti wọ́n fi òká mú àwọn èèyàn kì í amúnimú yóò ká ń bẹ lọ́dọ̀ àwọn àfáà kí lè léyùn sẹ́bọ̀kọ́ so lọ́jọ́ tá a bá fẹ́ wá sọ̀rọ̀ ìníjọ́ pé lè jẹ́ mùlá àhàdì gan a wà wọlé níbi kí ni wọ́n ń pè lẹ́bọ gan ẹlòmíì ègbọ́ yédò ní gan àtàwọn àfáà òka ọwọ́ rẹ̀ ń sẹ́ ó rí pé mo sáà ń tẹnumọ́rò òka báńgúsì ọwọ́ àwọn ọ̀dọ́ àfáà tí wọ́n láti mí sí òkọ ọwọ́ wọn tí wọ́n láti mí sí tó yẹ pé ní ṣiṣẹ́ mọ́dàrí kan tí ń ṣiṣẹ́ ìfẹ́ràn tí ń ṣiṣẹ́ ẹ̀yọ́nú tí ń ṣiṣẹ́ awọ́rò gbogbo ẹ̀ pátá ẹbọ ni tí wọ́n bá gbé pàdé Ọlọ́run ò lè bọ́lọ́run dáadáa òkè sílẹ̀ yóò sí lù yín ni wọ́n dá ìlú wọn ti bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ìlú wọn pé ẹjá náà ti ẹ̀ ṣiṣẹ́ àwọn ànábì Ọlọ́run gẹ́gẹ́ bí Mẹ́kà náà ṣe nígbà jàhílíyà ẹ lọ gbọ́ fídíò yẹn náà kẹ́ tó máa fò jáde gẹ́gẹ́ Mẹ́kà náà ṣe nígbà jàhílíyà ṣe pé kánàbì tó wá fi Islam rin lẹ́ ń bẹ̀ nǹkan kan làwọn náà ń ṣe tí ò bá ní rí bẹ́ẹ̀ ni
sáwọn àbútọ́ líbì sáwọn kan wọ́n rí ànábì ìkan náà tún jáde ó ní ẹni ká mọ́ ṣebí ọmọ kan bẹ tẹ́ ń pè ní Kóredé náà tí máa ta kámẹ́rà síwájú báyìí tí ó rò pé òun ní làákàyè tí ó máa sọ̀rọ̀ èwo nu yín ló jáde tí ọmọ yìí pé ìsọkúsọ ló ń sọ yìí èwo nu yín ló jáde tàwọn RMQK nígbà tẹ́ ti rí pé nǹkan kan náà lẹ́jọ́ gbé dání gbogbo àwọn àfọ onímọ̀ jèsí nìsín ojoojúmọ́ lẹ́yìn kan máa ṣe episode kàkà tí wọ́n ṣe fídíò right up ni wọ́n ń kọ wọ́n ti mọ̀ pé táwọn bá ṣe fídíò ojú àwọn lè bó wọ́n bá ti wá rí táwọn àfọ àsúnà bá ti sọ̀rọ̀ kan wọ́n àbẹ́ jáde èwo ló burú jù a máa rí ní tí ọmọ sí last warning fún ta ni last warning fún ta ni kí lẹ nígẹ àfáà kan náà jáde òun tí wọn àwọn tí wọn ọmọ ju gbogbo táwọn máa lò láyé wọn ojú sàkámà ń jẹ eye service lásán lọ wọn kàn jáde báyìí ni àfáà kìíní kan máa kàn kó wọn bá ti bí ọ̀rẹ́ já pàdé ibo lẹ ti fẹ́ jọ pàdé ibo ní pàdé kìíní kan àti kìíní kan ibo ní pàdé òdodo àti rọ́ lẹ́yìn tó yẹ pé gbogbo nǹkan lẹ́yìn máa polówó bẹ́ẹ̀ bá dọ́dọ̀ àwọn tí ń polówó tí wọ́n láwọn ń ta ọṣẹ ojúgun ẹ polówó wọn bẹ́ẹ̀ dọ́dọ̀ àwọn lọ́dọ̀ so ẹ ṣe kíni o ẹ polówó wọn bẹ́ẹ̀ dọ́dọ̀ àwọn ọmọ tó yẹ pé irú Ramani tó gérí ń jò níhun tó bá jẹ lọ pẹ̀lú orí tó géhun tó bá sílé tó bá pè yín ẹ polówó rẹ̀ pé ẹ lọ́ máa bọ́mọ yóò iṣẹ́ ti ń jẹ́ jálàbí rẹ̀ gbóná ẹ lọ́ máa bá ẹ polówó rẹ̀ ok sẹ́yìn wá láṣọ pé tẹ bá sọ̀rọ̀ afẹ́ kọ̀rọ̀ yín sí àlẹ́ kà yín sí náà àmọ́ torí pé mo ti sàdéhùn pé ó kọ yín gan kò wù mí kí n máa dákọ yín mọ́ níjọ́ tẹ ti torí mi jáde tẹ ti sọ pé kíníkà rà babarọ́ ni àwa ń jáde kò sí nǹkan kan níjọ́ tẹ bá sì pàdé mi ẹ ṣe wọ́ọ̀sì yín ni kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ so nígbà tẹ́yìn mùsùlùmí wá ti wá bọ́rọ̀ yín débi pé tọ́rọ̀ kan bá ti wá ṣẹlẹ̀ ẹ ti lọ bá àwọn ọmọ yìí Allahu akbar Allahu akbar Allahu akbar ẹ mọ ẹ wo súnnà bó ṣe fún yàn ní confidence ìgbà tí wọ́n lọ bá àwọn ọmọ yìí tí wọ́n bí wọ́n lérí ọ̀rọ̀ àwọn àfáà yẹn ẹ rí pé wọ́n tún ní confidence lórí tí wọ́n sọ pé àwọn mọ táwọn ń sọ torí pé táwọn ń sọ ìwà àkọ́ documented o àwọn gbẹ̀yìn bí arrest warrant arrest tẹ́fẹ́ fi mú àdá lẹ́tà arrest tẹ́fẹ́ fi mú àdá èmi náà pé lẹ́yà mi náà so gbogbo àwọn nǹkan yẹn kò nítumọ̀ ẹ ti lọ bèèrè ṣe bẹ́ẹ̀ kẹ́ dìbọ́ǹkì tí wọ́n bá sọ́n pa ìlú yìí ni nígbà wọ́n dákọ̀ Ìbàdàn nísì wọ́n dákọ̀ Ìbàdàn náà ọ̀rọ̀ wọn inú àwọn ìlú tí wọ́n dákọ̀ Taliban pé kèèṣe ìlú yìí nìkan wọ́n dákọ̀ lójú nǹkan wọ́n á ṣe clarification lé o Sokoto àwọn tí wọ́n gbé Sokoto ń bẹ́ẹ̀ Ṣakí ń bẹ́ẹ̀ wọ́n dákọ̀ wọn àwọn ọmọ Ṣakí jáde Ìbàdàn wọ́n dákọ̀ Ìbàdàn bẹ́ẹ̀ Èjìgbò bẹ́ẹ̀ Ọ̀yọ́ wọ́n dákọ̀ Ọ̀yọ́ Òṣogbo wọ́n bẹ́ẹ̀ Ògbómọ̀ṣọ́ ìlú wọn gẹ́gẹ́ wọ́n pẹ́ lórí eléyìn dáadáa Ọ̀ṣun Ìlọrin wọ́n bẹ́ẹ̀ so wọ́n dẹ̀ dókítà dẹ̀ ṣe insaf ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ yóò kan dókítà lọ́wọ́ lẹ́sẹ̀ rárá kódà wọ́n dákọ̀ Èkó ibi mo tún gbọ́ dé gan nígbà tẹ́nìkan tún sọ̀rọ̀ ìníkan ìsàlẹ̀ Èkó lòun ti wá wọ́n tún dákọ̀ Ìkòròdú ẹni àpé nǹkan báyìí wọ́n tún dákọ̀ bẹ́ẹ̀ Lagos Island wọ́n sàn tọ́bọ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan àwọn èèyàn nǹkan so gba àwọn ọmọ ìlú ni wọ́n ń sọ tí wọ́n ń ṣe nílùú àwọn ọmọ ìlú ni wọ́n ń sọ tí wọ́n ń ṣe nílùú àwọn kẹ́yẹ dókítà ní pè sí wọn lẹ́nu dókítà tún wá ń sọ fún wọn yí pé bẹ́ẹ̀ ni wọ́n dákọ̀ àwọn Fúlàní gan àwọn Fúlàní náà wà ń bẹ̀ tí wọ́n wá bẹ̀ ẹdún náà ẹgbẹ́ kọ́kọ́ bí léèrè ìbéèrè kan àwọn èèyàn lọ pàdé dókítà lọ́jọ́ kejì ọdún ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá wọ́n sì lọ darí jọ bẹ̀ dókítà ọmọ lásàlátù wọn àmọ́ ní sáwì la ilaha illallah wọn ò ní sáwì wọn lásàlátù wọn à ní kùbùrá táwọn èèyàn lọ pàdé lọ́sọ̀ọ̀sẹ̀ tátọ̀ pé iná fi ń pàdé níbẹ̀ lọ́dọọdún wọn àmọ́ níyùn bóò làwọn èèyàn ṣe wá gbọ́ iye tí wọ́n ha sórí bẹ́ẹ̀ pé à ń lọ pàdé Dr. Sharafo lọ́jọ́ kejì ọdún tí wọ́n sì sọ dọdọọdún mọ́ra wọn lọ ṣèbí tọdún tó lọ ni wọ́n ń correct àwọn èèyàn bí kíka alukurani ó yẹ ká sọ pé àwọn èèyàn tún ní lọ lọ́dún yìí pé àwọn tí wọ́n bá wọn gbé nù ìlú ti mọ̀ wọn pé bọ́lọ́run ṣe dá wọn tí wọ́n bá dókítà gbé nù ìlú ti mọ̀ pé bọ́lọ́run ṣe bí wọ́n ṣe wà láti ilẹ̀ nu wọn pretend bí wọ́n sọ̀rọ̀ tó jẹ mẹ́fẹ̀ bí wọ́n sọ̀rọ̀ tó jẹ mọ́ tó le bí wọ́n ṣe máa sọ náà nù àwọn ti gbọ́ yé wọn lọ pàdé dókítà ẹnìkan ti ń kọ́ bí pé ẹ̀mejì lọ́dún wọ́n ṣe ń pàdé wọn nù àwọn òkúta abákẹ́ ní kẹ́ ẹ wá táàkì wọn ń gbẹ́bùn fún yín kódà àrùn táwọn gan sọ nísìn àwọn agẹ́ tí ń rò pé ẹ̀ka náà ò lè máa ṣerú rẹ̀ lágbègbè tiwa náà táwa ń bi tọ́lọ́dọ̀ tiwa tábàkàn lọ́jọ́ ọdún àwọn kan máa hàn kan fáwọn èèyàn àkàn ni wọ́n máa lọ. so níbẹ̀ nísìn wọ́n encourage àwa tá a jọ́dọ̀ ni tẹ́lẹ̀ yàn ọ̀bá dùn mẹ́yìn inú ó dùn máa tá a jọ́dọ̀ nù o. Dr. Sharaf ní tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá yìí gbogbo agbègbè kọ̀ọ̀kan tó ń kálukú bá lóun jíṣẹ́ Ànábì sallallahu alaihi wasallam ńlá ti gbọ́dọ̀ máa ṣerú ẹ̀ táwọn bá wá lóru mẹ́tọ́ọ̀dù yẹn tó fẹ́ le díẹ̀ ìwọ tí wọ́n mọ mẹ́tọ́ọ̀dù tọrọ ìwọ náà mú uslubu tiẹ̀ náà kó jẹ́ tiẹ̀ náà ọ̀rọ̀ pẹ̀lú àwọn tí wọ́n bá ń wá
kọ́ máa ṣe wọ́n jẹ́jẹ́ ibi ẹ báwọn èèyàn jẹ́jẹ́ dé tẹ̀bí náà ni wọn ò fi lè ṣèyàtọ̀ láàrin ibi tẹ́ ẹ sàwọn èèyàn jẹ́jẹ́ dé látọdún yìí àwọn èèyàn ọmọ yàtọ̀ láàrin kí náà ń pè ní ìsìláàmù kí náà ń pè lẹ́bọ àwọn èèyàn ọmọ yàtọ̀ wọ̀lá àwọn èèyàn ọmọ yàtọ̀ títí dìsìn wọ́n kàn mọ̀ pé àwọn lọ àsàlátù àwọn lọ sáwé àwọn lọ kódà àwọn àfáà àgbà míì gan ọmọ yàtọ̀ ṣèbá ń gbélé náà àwọn àfáà pé àná Ibrahim gan fẹ́ fọmọ rúbọ ṣèbá ń gbélé náà àwọn àfáà náà tí wọn ò gbọ́ yé pé nínú Al-Qur'ani kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí rúbọ nínú òfin ẹ̀sìn Islam sáwọn àfáà ògbè pèsè ni sáwọn àfáà ọ̀sẹ̀ ìtajà ni àwọn tí láwọn jókòó lọ́rin ní ìsinsẹ́ kí ni wọ́n ń ṣe síbi tẹ́ jẹ́bà bí wọ́n ń ṣe lọ́gọ́rọ̀ wọn ìsọ pé gbogbo wọn lọ́gọ́rọ̀ wọn látòrí olórí wọn president àgbà táwọn RMKK jáde ní ìsìn táwọn láwọn ń pe ẹ̀mí bísmì kìíní kan rọ̀kọ̀ yáì bísmì kasọ̀tà yáì bísmì kọ̀ọ̀kan bísmì kìíní kan nígbà wọn jáde ní ìsìn ok sí ò fẹ́ sọmọ ìlú kọ̀ọ̀kan lábẹ́ wọn sí ò sí lọ́rin bẹ́ẹ̀ so àwọn ibi tí ó yẹ kẹ́ ẹ mójútó gangan ẹ mójútó ẹ kàn múra kẹ́kẹ́ kan tẹ́nìkan bá ti sọ̀rọ̀ tó ti against ti doctrine tí ń tẹ́ gbé dání tó jẹ́ ọ̀nà òsì tẹ́ rìn yẹn ẹ kàn fọ́n jáde náà ẹjọ́ àfáà rí bidé sí ọlọ́run jẹ́ máa wà dáadáa o lọ́jọ́ tí òjì bá ń sọ lẹ́gbẹ̀ẹ́ yín pé wọ́n máa ń pààyàn lọ́rin kí lẹ rí ṣe sọ̀rọ̀ kí lẹ rí sọ sí ṣe ẹ̀kọ́ sàn rẹ̀ síbẹ̀ iná rẹ́rìn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni so nítorí kí n máa dákọ̀ àfáà rí bidé sí ni pé wọ́n jẹ́ nìkan tí mo nífẹ̀ẹ́ sí gan tán yányán tí nǹkan kò sì fẹ́ wọn lẹ́mìí so báwọn náà ti wá jáde lánàá tí wọ́n ń sọ̀rọ̀ dókítọ̀ tí wọ́n tiẹ̀ ní tí mo sì mọ̀ wọ́n mọ́ ni pé wọ́n máa ń kọ́kọ́ lọ padà sí di fídíò tí wọ́n fi wá kàn wá ń sọ yún gbígbà pé dókítọ̀ ń dìfẹ́ mòlú àwọn dókítọ̀ dìfẹ́ mòlú yín níparí ọ̀rọ̀ mi dókítọ̀ tí wọ́n ń sọ ń bẹ̀ yẹn with capital letter lẹ́ni tó bá ní tí kíní kan of reasoning ẹ̀ tí bá ń ṣiṣẹ́ medulla oblongata abúlé ẹ̀sìn mọ̀ pé tí bá ń ṣiṣẹ́ yọ mọ̀ pé tí dókítọ̀ ń tẹnu mọ́ pé má parọ́ mọ́ lù rẹ o capital no ni wọ́n ń sọ fún ọ pé ní irọ́ ń bì capital no ìjọ bá ti rí bẹ́ẹ̀ lù rẹ mọ́ sọ ní tó bá rí bẹ́ẹ̀ ni ọ sọ níparí ọ̀rọ̀ mi gbogbo àwọn ọ̀dọ́ tẹ́ rí ń bẹ̀ mọ́rẹ́ nìkan tí ń kọ́mẹ́ǹtì pé àwọn ọ̀dọ́ tí wọ́n wà ń bẹ̀ wọ́n torí ìsẹ̀mó wọ́n rí ìsẹ̀mó wọ́n rí gàrí wọ́n sọ̀sọ̀ kú sọ rárá o bẹ́ẹ̀ ni reasoning faculty ẹ̀sùn jàre Taofik Adesanya wàláhì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tèmi rí ń bẹ̀ yẹn látòrí àfáà tó tiẹ̀ dáhùn pọ̀ ọ̀rọ̀ Sókótó tó fi dórí àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ pa Ìlọrin kò sẹ́ni tẹ́ẹ̀rí àwòye ibi kankan lára wọn ẹ lọ wo fídíò yẹn dáadáa ẹ lọ wò dáadáa ìtorí ẹ̀ fóònù ni wọ́n fi ṣe kámẹ́rà live yẹn kò ń ṣe Canon kò ń ṣe fídíò kíní ni wọ́n lò fóònù ni wọ́n lò fóònù yẹn dẹ̀ ní wọn ò fi flita kankan kún ọ jáde bọ́mọ nìyàn kọ̀ọ̀kan ṣe wà ń bẹ̀ lẹ́fìrí pé ńgbà táwọn afáà tó jáde láti lọ ní yẹn padà tún ṣe interview fún ara rẹ̀ níbi tí wọ́n ti wà lọ ṣe interview fún bó ṣe rí inú fídíò yẹn náà ló ṣe rí ń bẹ̀ kì í ṣe pé wọ́n lọ ọbẹ̀ nílọ àwọ̀ ebi àwọn gbọ́dún tí wọ́n lọ ọbẹ̀ yẹn lọ gbọ́dánilẹ́kọ̀ọ́ ni so irú wọn kọ́ lẹ́sọ pé wọ́n torí ṣé dókítà ń ṣe wọ́n sòṣèlú lẹ́sọ pé nítorí wọ́n lọ fi ráìsì polówó abẹ́ lọ fi gàrí polówó ẹ má bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ bá kọ nǹkan ẹ bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ bá sọ nǹkan ẹ bẹ̀rù Ọlọ́run àwọn táwọn ń bọ̀ táwọn jẹ́ kéékèèké yìí nísìn àbí òye àwọn táwa bẹ́ẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣe ẹ bá rí kọ ọdún so àwọn táwa jẹ́ kéékèèké táwọn ń bọ̀ nísìn àbí o kódà dókítà tún sọ ń bẹ̀ pé owó tẹ́ fi wá wọ mọ́tò wá ń bi tẹ́ ti wá nǹkan owó náà pọ̀ so èmi tún sọ fún ẹ̀yin lọ́rin ẹ dákun ẹ ṣe sùúrù ẹ jèbúrà ìbò Yorùbá sí máa ń sọ Dr. Sharafu ò lè fẹ́nu àbùkù kan lọ́rin inú àwọn ìlú tí ó múmú lẹ́mìí wọn wípé ó yẹ kí Islam ti yé ń bì inú ẹ̀nì lọ́rin bẹ̀ torí pé pẹ̀lú oríkì tẹ́ǹkì kó jìnà sí iná ó súnmọ́ àlìjánnà gbogbo ń tàjánà bẹ̀ ó fi tọ́ sáwọn ọmọ bẹ̀ àtàwọn tí wọ́n bá lọ gbé bẹ̀ ló yẹ kẹ́ ẹ máa ṣe lójoojúmọ́ ń bẹ̀ gbogbo àwọn tí wọ́n jókòó lọ́rin nísìn ó yẹ kán ti lọ ọ̀dọ̀ Nàkíbùlà Ṣàráfì láì mẹ́yẹ ìgbà láti lọ jókòó tí wọ́n pè àtúngbọ́nù wá sí pé sọ pé ànábì máa dé fìlà kan sórí wàláhì Nàkíbùlà Ṣàráfì sọ bẹ́ẹ̀ ó lọ ànábì máa dé fìlà kan sórí yóò tún wá fi nǹkan kan sí abẹ́ rẹ̀ kó tó dé fìlà kó tó wá dé nǹkan kan mọ́ tí dẹ̀ ń fi la ilaha illallah tí sì ń ṣe kí ni o tí sì ń fi àfáà Nàkíbùlà Ṣàráfì wọ́n dẹ̀ ń fira wọn kọ̀ǹpé yìí pé torí ẹ̀ làwọn náà fi àwọn di tíra táwọn ó di sábẹ́ tíà táwọn ó dé fìlà mọ́ táwọn wàá ẹsẹ̀ wá gbé láwà ní táwọn ó ṣe nǹkan kan gbogbo eléyìí ẹ̀ ń ṣe ẹ̀kọ́ ìsìlámù wàláhì ẹ̀gbọ́n yẹn ń ṣe ẹ̀kọ́ ìsìlámù kì í wá tún ṣe lọ́dọ̀ àwọn Ìlọrin lóye ká ti máa gbọ́rú ẹ̀ ládàpá rọ́mà ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé ànábì náà lè fi ń jẹun lọ́dọ̀ àwọn tí wọ́n ń tẹ̀lé yín bàbá níbu dókítọ̀ mélòó láti ẹ̀lẹ́sọ bá wá ní 100 tínú wọn bá pé 100 pẹ̀lú pé tí wọ́n ṣe wà factual tí bàbá àgbà ní mádùn àrọ́bí náà máa sọ bẹ́ẹ̀ fáwà pé
fi sarahati arraha níbi kéèyàn sọ tinú rẹ̀ kọ́ làámọ́lẹ̀ báyìí pé wo ntọ́lọ́ lóun fẹ́ rè ẹbí máa mọ̀ ògbó màá sọ sí máa sọ pé wo ntọ́lọ́ ń bá pè níná ìwọ náà bá pè níná ntọ́ bá pè l'Aljanna bá pè l'Aljanna ìwọ làbọ̀ máa fọwọ́ ra nǹkan lórí kí làbọ̀ máa fọwọ́ ra nǹkan lórí ẹ̀yin ògo Ìlọrin ìntẹ́ gbéra yín kalẹ̀ fún gẹ́gẹ́ àti ìmọ̀ bóyá kárẹ́ nìkan kẹ́ ẹ̀ tiẹ̀ sí interview fúnra yín so kẹ́ ẹ wá jáde kẹ́ ẹ tiẹ̀ wá sọ pé kí ni purpose of creating the ògo Ìlọrin ìdíwò gẹ́gẹ́ kí ni usulu yín kí sì ni mu'taqadat tíjọ kan bá sáwà á sá ní usul á sì láwọn in tó jẹ́ àdéọkàn wọn ideology yín kí lè rògbà yín gan lórí kí ni aim and objective yín lórí bẹ́ẹ̀ sí dá ògo Ìlọrin ilẹ̀ ó yẹ ká mọ̀ nítorí pé asámọ̀ pé sámọ̀ sí kí ni so àmọ̀ pé sámọ̀ fọ́n jáde ni ẹ̀ sá fọ́n jáde làwọn mọ̀ tẹ́bá ìtì fọ́n jáde báyìí tàbá ti gbáriwo bẹ́ẹ̀ sí sáré pariwo ńgbà tí ta lọ́lọ́run nánu akariwo nìkan la gbọ́ akàgbáriwo ńgbà tán lọ́wọ́ jáde ọgbọ́nù ọlántí ẹni wọ́n sì fi mọ́tò welcome ẹ̀ náà fi gbogbo nǹkan welcome ẹ̀ so ẹjá mọ kí gangan lẹ dúró lé lórí nígbà wọn fa ọ̀rọ̀ ọ̀sàdó tẹ́ lọ náà kí lẹ bá bọ̀ bẹ̀ wọ́n padà dáyín padà wálé ni pé kìí ṣẹrù tẹ́ lè gbé fẹ́ padà lé jàrí so ẹ gbọ́dọ̀ stand ẹ gbọ́dọ̀ ní istiqama tẹ́ ẹ bá ti ní istiqama bẹ́ẹ̀ sì máa lulẹ̀ nù so Dr. Sharaf Gbadebo Raji abẹ́lọ́wọ̀n balikiola àtàwọn àti gbogbo àwọn àfáà súnnà tó kù bó yẹ jẹ́ pé grudges ń wáyé láàrin ara wọn tó ń kálukú torí pé ńgbà àmọ́ rí náà ọ̀rọ̀ kọ̀ọ̀kan ẹwúrú ọ̀rọ̀ ìrọ̀rọ̀ sáàlẹ̀ pẹran kí mọ̀mù tó pẹran lájọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àfáà tí wọ́n ti láwọn ń ṣe prógámù ti pẹ́ tí wọ́n ti ń ṣe nǹkan kan wọn ò tù tí àdébẹ̀ fáwọn ọmọdé wọn ọwọ́ pé dókítà ti ẹ̀ka tí àdébẹ̀ tí wọ́n kàn ti ẹ̀ jáde pé ìmáàmù tó bá ti kírun tán àìlọ pẹran ráàyè ẹlẹ́ẹ̀kejì ìmáàmù kọ pẹran tán ká tó pẹran àwọn àfáà jáde ni wọn kálukú bẹ́ jáde ni ibo lẹwà látọdún ìtẹ́ táwọn àlùmọ̀ òfin gbọ́ lẹ́nu yín wọn kálukú náà wà ràn fò ẹwà ẹ̀mọ́ yóò sù tí wọ́n fi fàyùn àìmọ́ yóò sù tí wọ́n fi fàyùn ẹ̀dá gbogbo ẹ̀yin tẹ́ gbé súnà náà dání abẹ̀yìn àwọn nǹkan míì tó lè wà ń bẹ̀ kódà ń bẹ́nu àwọn àfáà tẹ́ pé ń padà máa dá kọtásìkò rẹ̀ bá tó ń bẹ́nu àwọn àfáà súnà náà tó yẹ pé ọwọ́ pé dókítà kan hùwà kan sí wọn tó bá wọn lẹ́mìí jẹ́ rí lẹ́ẹ̀kan abẹ́ẹ̀ méjì rí iná ni ọ̀tán lẹ́mìí tí wọn náà dò ní táwọn náà fi ń ṣe kíni tí wọ́n fi ń gbẹ̀san rẹ̀ lára dókítà tó jẹ́ pé dókítà bá sọ̀rọ̀ kan báyìí wọ́n sáré tan kámẹ́rà ni ẹ má bàbá ń lọ ẹ padà wálé ibi tí mo ti bẹ̀rẹ̀ náà ẹjẹ́ ti parí ẹ má hàláwò ògiri láti yanu débi tí àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ìsìláàmù torí pé gbogbo àwọn àfáà àtẹ́rí tí wọ́n jáde tí wọ́n jẹ́ ń súnfì kankan wọn ò nífẹ̀ẹ́ ìsìláàmù ọbẹ̀ àpò ara tí wọ́n ní tó kà wọ́n ìsìláàmù ọba àbàjẹ́ kọ́ bàjẹ́ tí ò bá ní rí bẹ́ẹ̀ ni bóòlù yóò ti máa wá unity láàrin àwọn mùsùlùmí àti kèfèrí ẹlẹ́bọ àwọn náà sì wà ní àwọn ìtìhádù àlùwàìzínà tí wọ́n láwọn kóra wọn jọ àlùwàìzínà sálà àwọn tí ń ṣe wáàsí kí wọ́n sì ní ìtìhádù àlùwàìzí àkójọ ẹlẹ́nu kan tó kó gbogbo àwọn wáàsí jọ nígbà tá a rí gbogbo àwọn tí wọ́n bẹ̀ ń bẹ̀ pátá ó ń súnfì ni àwọn ni ìgbà tẹ́yìn súnà lọ́wọ́ wá náà ní sáà àwọn aláṣẹ̀ṣẹ̀ wá bá yín pẹ̀lú wọn tí wọn lọ́tẹ̀ ń bá kàkiri tó wà bẹ̀ lọ́wọ́ bá lè gẹ ọlákọ́jọ́